tí pásítọ̀ mi bá sọ pé àwọn dẹ̀ like Àdùkẹ, àwọn fẹ́ pa Àdùkẹ o, tí n bá pè wọ́n ìbáyìí ni màá gbá, ìbáyìí ni màá gbà, ẹjọ́ sọ̀rọ̀ tó bá work. Ó jẹ́ nǹkan tó dùn mí gan-an because ẹni tí Ọlọ́run lò ní, ẹni tí Ọlọ́run fún ní ipá àti agbára rẹ̀ láti máa kọrin láìsí ìnira. Àtẹ́sàbọ̀ post ẹ̀ Nàìjíríà omi máa mi lóluwà màrí ilé wa mà ní rí ọ̀nà àìkórí bẹ́ẹ̀ wọ́n á tún wà lóko ṣó possible can't just start post ẹni because mo rí pé ẹni kéde sàn just start kò possible láéláé. Àwíkòǹkò ìròyìn àwíkòǹkò kì í fọ̀rọ̀ sábẹ́ wọn sọ ò ìròyìn àwíkòǹkò. Ní ilé ẹ̀sìn mi dé Ọlọ́run ẹ ṣeun o, ní ilé ẹ̀sìn mi dé bàbá o ẹ ṣeun o. Ṣé orin ẹ̀rìn mi jẹ́ ó ti pẹ́ láti mo sọ pé láti kékeré torí dáàdi wa àti mọ́mì wa wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní African Church. Bẹ́ẹ̀ nígbà tí ó di pé wọ́n ṣaláìsí ẹ̀gbọ́n wa kan náà tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, that's now ti di bishop nígbà yẹn Reverend J Akínwándé ṣùgbọ́n agbọ́dọ̀ wọn, so máa ń kọrin, a máa ń wọ̀ wọ́n ṣe máa ń kọrin church, wọ́n ṣe máa ń lọ sí ẹ̀rọ àgbà show ta ṣàgbà àti bá wọn ṣe backup lẹ́yìn ìgbà yẹn dẹ̀ ni àwọn náà dẹ̀ bẹ̀rẹ̀ choir àdẹ̀bẹ̀rẹ̀ sí kọrin ṣùgbọ́n táwọn náà dẹ̀ kú ní tó di pé wọ́n gbé wọn láti Ìbàdàn sí Ìlọrin àdẹ̀dàdúró. Ìlàkọjá pọ̀ lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run fún wa láǹfààní àti jẹ́ ká dúró láì yọ ọmọkọ́mọ. Ẹ̀yìn àjò orin ẹ̀mí ó jẹ́ nǹkan tó yẹ pé ẹni tí Ọlọ́run bá fún láǹfààní àti máa ṣe ni gbàtà kọ́ máa bẹ̀rẹ̀ akọ̀ bẹ̀rẹ̀ à ń jẹ́ orí ọ̀fẹ́ ńgbà yẹn, so kàn jẹ́ orí ọ̀fẹ́ band, so later aṣàbẹ̀rẹ̀ sí lọ aláwọn boys a máa kóra wa lọ gbà yẹn kò tiẹ̀ sí nǹkan kan àkóra wa lọ láti gbà yẹn a máa wọ́ kiri lóru ńgbà yẹn kò àyè ṣèdàgbà a máa wọ́ kiri lóru oríṣiríṣi band a máa tẹ̀lé ra bá ṣe ń kó ní church kan là ń lọ church kejì. Nígbà tó wá tó time kan mo wá sùn mo wá dàpọ̀ wá gbé mi sókè lójú aláì mo wá ń gbọ́ AdeJesu AdeJesu lójú orin yẹn máa ń kọ́ AdeJesu AdeJesu àti mo ṣáàjì mo dẹ̀ ní ẹ̀kọ́ tẹ́ pé àwọn náà ti di bí prophet nsìn wọn lọ bá wọn ìdáde bàbá ni mo rí ló wá ní AdeJesu yẹn ni kó máa jẹ́ o pé Ọlọ́run ṣe gbóhùn sọ láti ìjẹta tí mo sọ fóun kọ́ ọ̀hún gbàdúrà sọ Ọlọ́run sọ pé kí n lọ change ogun ẹ̀ sí AdeJesu nígbà mo dẹ̀rẹ̀ sí AdeJesu dẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ méjì mẹ́ta Ọlọ́run dẹ̀ fi gbé wa débi tí àwa lákòókò yìí. Gbàlákọ́ bẹ̀rẹ̀ àṣe mo sùn mo jí gba ẹni àkọ́fígbé àbásùn téèyàn bá jí orí ọ̀fẹ́ ní wọn. Nígbà yẹn Dáre Melody ló ṣe àwọn orin kan bí àwọn orin mo sùn mo jí àti àwọn atọ́rúṣe ńgbà yẹn, so ìlànà yẹn la fi mú ńgbà yẹn la fi wò pé orin ìdájí táwọn èèyàn ń ṣe yóò dà pé òun ló ń rìn nǹkan tó bá kọ́ jí àwọn rédíò àpilẹ̀ orin ìdájí gbìyànjú sí nìkan ṣùgbọ́n tó fàtà náà fi ṣe ń gbà èrò pọ̀ ṣùgbọ́n láàárín àwọn èèyàn tó pọ̀ ọkọ̀ láìkì èèyàn kan tó yẹ pé ó ṣe mí lóore tí mi lè gbàgbé òun ni Mega99 àti Rẹ̀mílẹ́kùn Amos. Ó jẹ́ ẹni pé nígbà tí mo fẹ́ ṣe launching mo pe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀gá wa ọ̀nà ọ̀dà lọ́dọ̀ á rò pé lábẹ́ àtàṣe ń bọ̀ tá a ṣe rò pé kákan tiẹ̀ launching yẹn torí àwọn Ambrose bàbá gbọ́n àwọn àti Yẹmí Àjídé ló pọ̀ gan tó jẹ́ pìrìsẹ́ńtà pọ̀ gan so gbogbo ṣà ń complain pé òun dàpẹ́ bàtà dẹ̀ bá àwọn ọ̀gá wa sọ̀rọ̀ Mega àti Rẹ̀mílẹ́kùn àwọn ẹni AdeJesu àwọn máa wà so Mega travel out ó láti dé àwọn bá ń pè mí lọ́wọ́ àjọ máa sọ̀rọ̀ ṣẹ́bi tìgbà tó dé àwọn ti dé sí Nàìjíríà òkìní kan torí ẹ̀ làwọn ṣe dé òkìní kan wọ́n dẹ̀ wà ń jọ yẹn so inú mi dùn wọ́n tún wá pẹ́ gan wọ́n pẹ́ program yẹn gan Rẹ̀mílẹ́kùn Amos náà pẹ́ láti ibi tó ti wá àwọn náà pẹ́ gan so mo kọ̀ wá rí ní ìrí pé àwọn eléyìí fẹ́ àánú kọ́lọ́ ń gbìyàn ga kò ń ṣe gbogbo àwọn olólùfẹ́ kọ́ ló ń gbìyàn ga àwọn kan sọ pé fún mi ní nǹkan bí a mọ̀ pé nǹkan wọ́n ná a mọ̀ pé owó epo owó kíní kan bẹ́ẹ̀ tí bíbí sọ pé mi ò ṣàánú fáwọn tèmi ò ṣàánú fún Ọlọ́run ti ṣàánú fáwọn kan so ẹni tó náà bá yẹ ti ṣàánú fún ìwọ̀nba nǹkan tó bá lè ṣe ìyẹn kan máa ṣe fáwọn tó ṣe ń bọ̀ wọn tèmi kan rè bẹ́ẹ̀ ni. Ọlọ́run dídì fún mi ní àǹfààní àti orí ọ̀fẹ́ àti ẹ̀bùn láti mọ díẹ̀ nínú iṣẹ́ orin because mi sọ pé mo ń pọ̀ because aláwọ̀ ọ̀gá wájú tí wọ́n bá fi dídà mi kó mi kí n máa kọrin olórin because mi lè sọ iye orin tí mo máa ń rí ní everyday bẹ́ẹ̀ mo pẹ́ láìpẹ́ láìjìnà àwọn èèyàn máa mọ̀ ṣá ṣùgbọ́n díẹ̀ tó lọ́run fún mi mo really appreciate it. Ìyàwó mi náà ń kọrin o ajé máa ń ṣe wà pọ̀ ni ìyàwó bá gbọ́ orin pátá láti bẹ̀rẹ̀ tẹ bá ti gbẹ́ ní tó ń tẹ̀lé mi tó yẹ pé lájọ́ ń lọ lálálá ni mo tẹ̀tẹ̀ fáwọn ọgbọ́n láyè wọ́n máa ń ṣàwọnṣẹ́ ọ̀kan bẹ̀ tẹ̀ mọ̀ pé yes ó wà ń bẹ̀ so èèyàn tó yẹ kó mọ̀ pé àwọn náà Ọlọ́run fún wọn lẹ́bùn a máa ń sọ̀rọ̀ ìgbà míì wà tẹ́ pé tí n bá níṣẹ́ gan tí pásítọ̀ mi bá gbọ́ àwọn dẹ̀ like Àdùkẹ àwọn fẹ́ pa Àdùkẹ tí n bá pè wọ́n
ìbáyìí ni màá gbá ìbáyìí ni màá gbà ẹjọ́ sọ̀rọ̀ tó bá work ìgbà míì wà tó bá work ìgbà míì wà tó kì í work because wọ́n ti rí àwọn èèyàn like ẹni tó bá jẹ́ pé ó ti wà lókè tó yẹ kí tó bá lò fún program àṣírí àkọ́ báyìí láǹfẹ̀ àmọ́ nǹkan tí mo fi try láti sọ fún wọn nípa nǹkan tó ṣẹlẹ̀ nípa ikú wọn ni pé ó jẹ́ nǹkan tó dùn mí gan-an because ẹni tọ́lọ́run lò ní ẹni tọ́lọ́run fún ní ipá àti agbára ní láti máa kọrin láìsí ìnira ẹlòmíì kọrin pẹ̀lú ìnira ni láìsí ìnira rárá ó bá lórí stage ó máa create tó bá jẹ́ ní òun fi bẹ́ẹ̀ kọrin lórin rẹpẹtẹ ẹ̀ mọ̀ pé yẹ̀sẹ̀ ọlọ́run fún eléyìí ní ẹ̀bùn ni so ìjọ tí mo jẹ́ jí lóru ìjọ tó ń kọ́ kú yẹn tí mo jí lóru tí mo kọ́ bí torí máa ń ṣe prayer lóru tí mo jí kọ́ bí 2:30 tí mo ṣe prayer tán tí mo máa wo Facebook máa ń try àti wo online lóru díẹ̀ tí mo ṣe máa wo dem kọrin ní àtẹ́sà lọ́wọ́ post ẹ̀ ilẹ̀ jíyá omi máa mi ní olúwa màrí ilé àmàní ilé ọ̀nà àìkórí bẹ́ẹ̀ wọ́n á tún wà ní pé ṣó possible can't just start post ẹ̀ ni because mo rí pé ní kéde sàn just start kò possible láéláé mo wá farabalẹ̀ mo wá pe onílù wọn ìyẹn ò gbé kọ́ bá pe onílù mi lórí yẹn náà ni ẹ bá gbé kọ́ yẹn ní AdeJesu kò lè possible kí n máa sọ níbi náà sọ ká ṣe máa wò ṣá gbàgbé náà wá tó bí abí 4 mo ti rí èrò ti pọ̀ lọ́nà mi ni ó lágbára so ó jẹ́ nítorí pé ó dùn everybody gan mi lérò tó máa ń sọ̀rọ̀ 30 years 40 years 50 years nsìn mi tiẹ̀ lérò ẹ̀ pé ó lè kàn because ẹni tó Ọlọ́run ń lò ní ṣùgbọ́n ó yí Ọlọ́run ó ní gbogbo tóun dá dáradára ni so ó yí Ọlọ́run. Kówó má dá mi dúró káìsàn má dá mi dúró mo lógo láti lò nílé ayé ikú o má dá mi dúró. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.